Àgbà òṣèré Jide Kosoko ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí wọn látìgbà tí aya wọn Henrietta ti ṣaláìsí láti ọdún 2016. Ọmọọba Jide Kosoko tó jẹ́ Senior Superintendent Apostle nínú ìjọ Kérúbù àti Séráfù. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé wọ́n joyè yìí nínú ìjọ Kérúbù. Wọ́n sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tẹ́ máa rí nínú fọ́nrán tá a máa mú wá fún yín. Wọ́n ṣàlàyé bọ́rọ̀ náà ṣe rí lára wọn látìgbà tí òṣèré Nollywood Henrietta tó jẹ́ ọ̀kan nínú ìyàwó wọn ti ṣaláìsí. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde ní 2016, wọ́n ní olóògbé Henrietta ṣẹ̀ṣẹ̀ ṣe 53rd birthday ní ọjọ́ mélòó kan sẹ́yìn kó tó di pé ó dolóògbé, tó sì jẹ́ pé kó tó dìgbà tó dolóògbé ní Ọlọ́run tó kó o yọ nínú ásídẹ̀ǹtì kan ní 2015 tí wọ́n sì ní ó farapa púpọ̀ kó tó di pé wá jẹ́ Ọlọ́run nípè ní 2016. Ọ̀rọ̀ yìí lágbára o. Àwọn òròyìn míì ní ó jìjàkadì pẹ̀lú àìsàn diabetes kó tó ṣaláìsí, diabetes tó ń pè ní ìtọ̀ ṣúgà. Àgbà òṣèré Jide Kosoko nínú fọ́nrán yìí ṣàlàyé bí wọ́n ṣe mísì ìyàwó wọn Henrietta. Wọ́n sì sọ díẹ̀ nínú báwọn náà ṣe bẹ̀rẹ̀ eré tíátà. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Prince Jide Kosoko sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe mísì ìyàwó wọn tó dolóògbé lọ́jọ́ sí Henrietta. Kì í ṣe lẹ́ẹ̀kan ṣoṣo, kì í ṣe pé tàbá rántíjọ́ tó kù. Èkó pàtàkì iṣẹ́ tíátà fún ọmọ aládé bó ló ṣe rọrùn nípìnlẹ̀ tó fi gbà yín láàyè kẹtàràbọ̀. Àmì wa mọ̀ bóyá ó ti di bàbá mi tó tún jí padà sáyé ni o torí ìtọ́ tó náà máa ń sọ nígbà tó wáyà láyé nìyẹn pé Jide ò lè máa ṣeré fáwọn èèyàn, wọ́n gbọ́dọ̀ máa ṣeré fún ẹni. Ọmọ bá kọ́ ló yẹ kó máa ṣeré fún yàn, iṣẹ́ yẹn bá àsìkò àtìgbà yìí mu. Iṣẹ́ tèmi yàn láàyò ni. Tó sì fọwọ́ sí àbí tí ọwọ́ lọ́ra díẹ̀ náà. Ìṣọwọ́ lọ́ra pàápàá òṣèlú kékeré. Ó mú ọ̀pọ̀lọpọ̀ ìyà dání, ó mú oríṣiríṣi fìtínà ti dání pẹ̀lú, àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n fọwọ́ sí kí àtìyá àti bàbá kan tó jáde láyé. Àdúpẹ́ òkìkí náà, ọlá náà, àrísìkí ibẹ̀ àti gbajúmọ̀ tẹ padà rí nídìí ṣó tiẹ̀ ṣojú ẹ̀mí wọn, ṣé wọ́n rí i? Ó dáa, máa sọ ilé fún yín. Bàbá àti ìyá mi wọn ò fẹ́, ṣé mo pé nígbà táwa bẹ̀rẹ̀ 1964 ní ti bẹ̀rẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé kì í ṣe àsìkò tí òbí kankan tiẹ̀ fẹ́ kọ́mọ wọn yà sí irú iṣẹ́ báyìí. Ìyẹn ló ń jẹ́ kí nínà ìpọ̀. Àmọ́ ibi táwa ń gbé ní Queen Street kò jìnnà púpọ̀ sí Noble Street tí bàbá wa Ògúndé ń gbé. Mo sì ní ọ̀rẹ́ tó pọ̀ nínú àwọn ọmọ wọn. Débi pé mo ní àǹfààní orí ọ̀fẹ́ yẹn pọ̀ dé pé Prince Jide Kosoko sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe mísì ìyàwó wọn tó dolóògbé lọ́jọ́ sí Henrietta. Màmá mi pàápàá náà wọ́n súnmọ́ ẹbí yẹn díẹ̀. Ẹbí Ògúndé díẹ̀ nítorí wípé àǹtí mi late chief Mrs. Bisi Ayeni tímọ́tímọ́ ni wọ́n pẹ̀lú ẹbí yẹn. Ó fún mi ní orí ọ̀fẹ́ láti nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn látara wọn. Láti bí mo ṣe kéré tó yẹn náà, bí ọmọ ọdún 10 yẹn náà, bẹ́ẹ̀ ni ọkàn mi ti yan iṣẹ́ yẹn láàyò. Àdẹ̀wà ń bá lọ, àmọ́ àwọn òbí mi ò fẹ́ rárá. Gbogbo òbí wọ́n fẹ́ kọ́mọ wọn ṣe lọ́yà àbí ṣe dókítà àbí ṣe engineer àbí ṣàṣeṣẹ́ tó lápẹẹrẹ, iṣẹ́ tí wọ́n lè fi yangàn. Iṣẹ́ wa yìí ò sí inú ẹgbà yẹn. Ẹgbà yẹn lọ́rùn. Àmọ́ bó ṣe ń bá mi jà, bó ṣe ń bínú síbi tó nǹkan kan ṣẹlẹ̀ ní ọjọ́ kan. Mo lọ bá, nítorí ẹnìkan tá à ń pè ní Délé Tóyìnbó, ọ̀yẹn lọ́gẹ̀ lára àwọn ọ̀gá mi nìyẹn. Òun ló mú mi lọ síbi tí wọ́n ti ń ṣe eré tiwọn
wọ́n ń pè ní ìfẹ́ lódún travelling theatre. Wọ́n fẹ́ ṣe eré kan tákọ́lé ẹ̀ ń jẹ́ Mákànjúọlá. Wọ́n dẹ̀ nílò ọmọ tí ò ju iye ọmọ ọdún mi yẹn lọ. Òun ló tiẹ̀ máa kópa tó pọ̀ ní eré ọ̀hún bó ṣe ń rí. Nítorí òun máa ń rí mi láàrin agboolé tí màá tún máa kọ́ àwọn ọmọ ẹgbẹ́ mi jọ máa kọ́ wọn níṣẹ́ tíátà yìí tí bá ti kọ́ bọ́ọ̀ láti school màá tún wá dálẹ̀ inú ilé fáwọn ẹgbẹ́ mi. ẹ̀gá jọ ṣé wò. Òun máa ń rí mi bó ṣe pè mí lọ nìyẹn. Àwọn òbí ò sì gbọ́dọ̀ mọ̀ àdéhùn mi àti ẹni pé kábọ̀ǹkẹ́ ṣùgbọ́n níjọ́ tí mo lọ ṣe Queen Street kan náà ní nísàlẹ̀ lọ́hùn tí mo lọ bá wọn lákọ̀ọ́kọ́ tí mo ṣe tí tọ́ntọ́ nǹkan tá à ń pè ní audition tán ṣe fún mi láàrin pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó kù bí mo ṣe yege tọ́dọ̀ mi wò tí gbogbo wọn ń pàtẹ́wọ́ àṣẹ àwọn ọ̀rẹ́ màámi náà ń tòsí ibẹ̀ náà wọ́n wọ àwọn Jide Kosoko sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe mí sí ìyàwó wọn tó dolóògbé lọ́jọ́ sí Henrietta. Ìkọ́ tó tún kù tí tó máa sọ níjọ́ tí a lọ sí tẹlifíṣọ̀n ní 1964 yẹn náà ni ní Babish. 1964 yẹn a máa fẹ́ bí àádọ́ta bí ọgọ́ta wà ní. Ní Babish àwa ṣetán àwa ń bọ̀ lé torí ìgbà yẹn bọ́ bá ti ń ṣeré tán náà ń ṣò ẹ̀ àwa bọ̀ lé mo wá bọ́lẹ̀ lálágo méjì bus stop bí mo ṣe wájú báyìí mo ṣe pé ńgbà yẹn o lè yọjú lójú wíńdò lórí fèrèsé ẹnikẹ́ni láti wo tẹlifíṣọ̀n lé wọn torí ilé mélòó ló ní tẹlifíṣọ̀n gbà náà o lè ṣí ojú fèrèsé wọn kó máa wò wọn nílé yàn ìṣọwọ́jalè ò lè kókó tó ayédùn ayédà lára wọn tó ṣe ìwò mi tó ń pàtẹ́ mi bọ́ọ̀lẹ̀ bus stop tó ń pariwo Jídé àárí ẹ inú mi náà bá ń dùn mo wá ṣapá gàgà àṣẹ ìyá ń dó dèmí lé mo jẹ chàtìchàtì inú ìyá àjọta wẹ̀ níbi tó ti wá nà mí níwájú ilé ń bẹ̀ bàbá Ògúndé wá gbé mọ́tò kọjá báyìí gbogbo wọn tó ń nà mí lọ́wọ́ bá fi nílẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí Ògúndé ìkọ́nú àwọn ayálégbé wa uncle Yinka Jacob yẹlò wa ní àìgbọ́n náà kì í ṣe ẹni tí ọmọ yìí ṣàwòkọ́ṣe ẹ̀ tẹ̀lé fẹ́ lu gba sí i lẹ́wọ́ léyìí láti ìjọ yẹn ó wá di pé tó a máa fún ẹ láyè kó ṣe ohun tó wù ẹ́ ṣùgbọ́n ọmọ ẹ̀ka ẹni ni ó gbà ẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ lọ sí chọ́ọ̀chì déédéé o gbọ́dọ̀ lọ sí Abdulrafiu bẹ́ẹ̀ ni Abdulrafiu ni bàbá mi ọ̀sán yín nípìnlẹ̀ ṣùgbọ́n màmá mi àti bàbá mi wọn ò jọ pẹ́ pẹ̀lú ra wọn ọ̀dọ̀ màmá mi dẹ̀ lèmi ń gbé màmá mi dẹ̀ ti di Christian kò yé ìyẹn ló fa tèmi náà fi jẹ́ Joshua lè jẹ́ báyìí Joshua lè jẹ́ báyìí kọ́ tipẹ́tipẹ́ náà olóyè ńlá ni ní pápá nínú ẹgbẹ́ Kérúbù Sẹ́ráfù. I am a senior superintendent apostle. Ọlọ́run Elédùmarè kó fọ̀run kẹ́ àgbà òṣèré nì tó ti dolóògbé báyìí Henrietta aya Jide Kosoko. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn àgbà òṣèré tó gbajúmọ̀ tó gbajúgbajà tọmọṣẹ́ dójú àmì Prince Jide Kosoko ni o lára àwọn ẹ̀kọ́ tó yẹ káwọn èèyàn sì kọ́ lára wọn náà ni pé pẹ̀lú gbogbo àdojúkọ gbogbo challenges tí wọ́n là kọjá pàápàá nípa ikú Henrietta ní 2016 wọn ò máa fà sẹ́yìn o wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ eré tíátà tí wọ́n yàn láàyò. Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí èyí tá a mú wá fún yín lónìí yìí kí ni róòlù tí Jide Kosoko ti play dáadáa nínú àwọn fíìmù tẹ́ ẹ̀ ń wò tẹ́ ẹ gbádùn jù ẹ drop ẹ̀ sí comment section. Remember to like, share and follow us. Thanks for watching.